أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Sambo akata unsuri isimati lile ali gaisu wajida wabishaiki li abikori yibisi adamu li mulaki aokutu bi ruha taju Ọlọ́run kemi ilasi ami ma be arefe يا رب السماء صعب المسلمين نجل عبد القادر طيب الملاك رب العالمين رب العالمين رب العالمين سيدي وغفرانا بجاه المنتقى وصلاة الله مليار البشر جوات في فلكي شمس الدعاء ما جوات في فلكي شمس الدعاء أبيني شهد العربي العددي المدبي أصلاجتي بساتيرتي وليودو أنا أرجانبي أديكي سادالي عربي العدبي المدبي أصلاجتي بساتيرتي وليودو أنا أرجانبي أدي بدامي شاشي ولبكو فلتايكل تمارو كل أدب تمارو كل أدب أديتي سادالي عربي العربي المدبي أسلاجتي بسجيرتي وليودواني أريجانبي وعيدوني تماسيبي وكل لي ما بالعرب إشت سلعت يدعو وترجع كل العرب أديتي سادالي عربي العربي المدبي أسلاجتي بسجيرتي وليودواني أريجانبي الله سمعكوتي الله سمعكوتي سمعكو الله الله سمعكو مدافع الله سمعكو الله مدافع الله سمعكو أيان مدافع الله سمعكو بسم الله الإلافي بسم الله الرحمن الرحيم إلاف قريش إلاف مريلة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف آمين. ولقد كرمنا بني آدم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات ورزقناهم من الطيبات
وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. ẹjọ́ tó ń ro náà nìyẹn tọkọ rẹ fi ń fẹ́yàwó lé ẹ. hafizakumullah. ẹlẹ́jọ́ òsì kọ́ mọ́ ń tọ́kàn. bàbá máa dìbò. ṣéèfù. ẹ kú gbogbo gbà wá. bíkún bíkún. ibo ló fi làákàyè sí tẹ́lẹ̀. bíkún bíkún. قد وجدنا الخير ẹsẹ̀ wo wa ẹ kú gbogbo gbà. bíkún bíkún. قد وجدنا الخير àní bàbá sì ń béèrè gbogbo gbà pé ìjọ wo ni mòlúdì bàtúrè ìsà ń ṣe wọn bí kí ọjọ́ ti pé. وفخرا وعيسا واتراما. mo dúpẹ́ pé mo ní yín ní bàbá. bímọ dìbò. ṣé kàrùbíyà láwàní mi fìlà yìí lọ sókè lẹ́ẹ̀kan bàbá má dìbò wá rán yàn kan wá pé ní kí mèkúri kó tó ṣe. bímọ dìbò. bímọ dìbò. mo gbọ́ lẹ́nu bàbá ọlọ́nkẹ́mi pé bàbá nàbí wà ní 18 years àbí 23 years ló ti kú kòránù bàbá rẹ̀ gbà àmọ́ lọ́n padà provide bàbá fún un. bímọ dìbò. bímọ dìbò. sẹ́ka abdulrafi bàbá bàtúrè bàbá má dìbò ọlọ́run ṣe wọ́n bàbá fún mi. bímọ dìbò. mẹ́làlíkù ló fọ́dílà. mi kì í wé báyìí tẹ́lẹ̀ ìjà sàwọn alátọ́lọ́ ṣé wàá níbi pé kí n máa wé ni bàbá ọlọ́run kẹ́mi dé lónìí wọ́n ní àwọn láìkì jáde yìí. àní kùlì Ìlọrin wọ́n lè mọ̀ kọ́ ọmọ. inú Ìlọrin dùn pa níyìn. bìlà fíríyàtì. gbogbo ń tó ni wá àti ń ta ni ẹ̀yin lẹ́ni gbogbo ẹ̀ ẹ̀dẹ̀ ń tún gbogbo ẹ̀ ṣe. bìlà fíríyàtì. má dìbò. má dìbò ṣàmùsùn. bìlà fíríyàtì. ẹni tí ò ní lérí pa láyé tí ìrandíran rẹ̀ ò ní lérí pa ni ó sọ pé kí òòrùn yín kọ́ wọ̀. bìlà fíríyàtì. má dìbò. mínísítà bàbá wọn ọlọ́nkẹ́mi nìkan la ní wọ́n sọ̀rọ̀ láàyè yìí bàbá má dìbò náà ní ẹ jẹ́ kí òjì barakọ́ wá kí bàbá ọlọ́nkẹ́mi. bàbá mínísítà dìbò ṣàmùsùn. ẹ kú náwó gbogbo ògbà ṣe bẹ́ẹ̀ ti gbé kan fún mi òyìn tí ní láàárọ̀ yìí. bìlà fíríyàtì. bàbá má dìbò ọlọ́wọ̀n ní jẹ́ kú láéláé. bìhí náà làkú lóliwá ìsínà. bàbá ọmọ pín tẹnìkọ̀ọ̀kan fún ni òun ló jí bára sọ̀hún àbí ṣé kàálùmí ìyá òun náà sọ ni ẹ̀wọ̀n tí bàbá mọ́dìbò fi qualify bàbá gbọ́ ọlọ́nkẹ́mi. bíhu ìmọ̀tì zulikọ́rì lẹ́yìn ni náríjú. ọlọ́wọ́ náà bá ká àwọn tí wọ́n sẹ̀yìn lẹ̀ sọ́ni yìí fi rí báyìí. zulikọ́rì lẹ́yìn ni. ìwọ tó o bá mọ̀ tán ọlọ́run máa ń sori àmọ́ kì í sori ọ̀fẹ́. zulikọ́rì lẹ́yìn ni. bàbá yẹn bàbá aláwẹ̀ ni wọ́n bàbá wa ìwọ jẹ́nu rí ó fẹ́lẹ́ máa gbé pa àwọn àgbàlagbà. bíhu ìmọ̀tì zulikọ́rì lẹ́yìn ni náríjú. ọlọ́wọ́ náà jẹ́ tó mọ́. zulikọ́rì lẹ́yìn ni. àwọn ẹ̀jẹ̀ kan bẹ tó bá fi bí ẹ̀dá kí ni hasu márààrún ó pèsè ọ lára ni tó bá lẹ́ni tí ò dáa fún márààrún ti sùn lára tiẹ̀ ni. nàríjú lè má dìbò ní rọ̀bì sàlámà. aláfíà ọlọ́run tó péye tó tóbi tó pọ̀ tí ò lóǹkà tí ó sì láàlà bàbá má dìbò ọlọ́run bá wa yọ̀ǹda rẹ̀ fún yín lódìdí. wọ́n wù ìmọ̀ tí a límìnà lìmọ̀sáwí. àfa tó sọ lù lọrin tí lọrin fi ń jẹ́ ìyá fún gbogbo tí ń jẹ́ ilẹ̀ tí ó lóun kéwú láyé ṣé wàá límì ni. alímìnà.
alimina. La ilaha illallah. Ọlọ́run bá wa kẹ́sẹ̀ wà álíbi ibi tí wọ́n wà. Al-Musawwik. Bàbá alálùbáríkà bàbá rẹ̀ tọ́jú kélé yìí máa rí báyìí. Ìlú wo ni bàbá Ọlọ́run kẹ́mi máa ń sọ̀rọ̀ kan. Hafizahullahu. Gbogbo ẹ̀yin àfa lẹ́jọ̀kọ́ yìí. Ìlú wo lọ́lọ́run ṣe rú ẹ̀ fún? Alimina. Bàbá Ọlọ́run kẹ́mi níjọ́ wà náà máa wá pe àwọn tí a mọ̀ nǹkan kan tó bá wù wọ́n dá wa lóhùn bó wù wọ́n wò ní dá wa lóhùn ẹ̀yin àfa lẹ́ ń dára yìí. Aliminal Musawwik. Ṣé wàá níbi iná ṣe o àdúrà wọn lọ́gbà. Bijayi nabi adilianama. Bàbá bá dìbò Ọlọ́run wọlé gbogbo ojú tí ń wò yín láàyè yìí kálukú lọ́fẹ́ kẹsà débi nǹkan Ọlọ́run wọlé ojú náà wájú Ọlọ́run wọlé yìí tánú bẹ́ẹ̀nbẹ́ wọlé yìí tí ò sáànú bẹ́ẹ̀ torí méjì náà lójú. Fasakumullah. Ọlọ́run bá wa san yín lẹ́san olóore. Àmín. Mo kí bàbá wa Jánásì. Waqatihun nasi. Bẹ́ẹ̀ni. Waqatihun nasi. Oníkìní yìí kó mbẹ́. Alamariya bambikum. Àyìnàjà ni kò ní burú fún ọ. Waqatihun nasi. Ẹ má bínú bàbá mi Jánásì ọjọ́ ti lọ kíkì yín jù báyìí lọ Ọlọ́run tiẹ̀ máa wà dáadáa. Àmín. Mo kí bàbá Bàtúrè mo kí Sheikh Abdulrafi. Ọ̀gá tèmi bàbá mi ẹ pẹ́ dé gbogbo owó lágbà lọ́wọ́ yín. Ẹ bá kí aláàjì wa Sheikh Sọ́ọ̀lì Àdàngbá ẹ̀ ní màgbàdà sí aburú bàbá mínísítà àti Ṣàfẹ́ La ilaha illallah. Mo kí bàbá mi oníkan. Hafizahullah. La ilaha illallah. Bihi qadinura ibùbá khairi. Ọ̀rẹ́ yìí pọ̀. Oníkan. La ilaha illallah. Oníkan. Àní àlọ́ tó wá ní kan bàbá oníkan pé ṣèbí mo ná fún yín lọ́dún tó lọ ẹ má tún pè mí lọ́dún yìí o. Oníkan. Oníkan qadiuna lihumamu. Oníkan qadiuna lihumamu. Oníkan qadiuna lihumamu. Alukọ́sì mi fẹ́ kẹ́ tẹ́lẹ̀ yìí lẹ̀. Bí kọ́dínú ọ ibùbá àkọ́rí. Oníkẹ́hùn qadiuna lihumamu. Oníkàwọ́ qadiuna lihumamu. Ọjọ́ ti lọ bàbá oníkan kíkì yìí jù báyìí lọ. Naam. Sheikh Bature. Hafizahullah. Lọ́dún tó lọ mo ju kóòdì kalẹ̀ Ajísafẹ́ mo kì í. Ibo là á fọ̀rọ̀ tì sí. Hafizakumullah. Ẹ máa bọ̀ kése ẹ jòkó ni ẹ máa bọ̀ tí mo wí ó nítumọ̀. Allah. Tẹ́sibẹ̀ wuli jàjà. Òun kúrò pé òjò ń sú èrè ò tí ì sẹ̀. Allah. Sheikh Bature. Hafizahullah. Ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún yín torí bàbá oníkan wọ́n wọ wa dìgbà tí káì. Hafizakumullah. Ọ̀kan lu àwọn àfa lọ́sọ̀rọ̀ kan kọ́ máa jẹ́ ọ̀rọ̀ fún yín. Yakulu lifeilasufu. Má lọ bẹ̀ wọ́n. Wali arabiyun. Má tó lọ bẹ̀ wọ́n. Yuhuka. Ọkùnrin kan ara Andalusi ni. Hafizakumullah. Lẹ́yìn Spain.
Hafizakumullahu. òun lọ sọ̀rọ̀ kan àbọ̀padà sọ́dọ̀ alákùnrin kan philosopher ni wọ́n bí ní 491 ó wá kú ní 551. Yakulu al-faylasufu kaunufusuyusi. Kanafusuyus. Kaunufusuyusi. Yumkinu. Olórọ̀rùn fẹ́yàn. Ta'allumul hikmati bisalasati turuki. Èèyàn lè rọgbọ́n lọ́nà mẹ́ta. Dá kí n mọ̀ tù torí àsìkò bàbá ọlọ́run kẹ́mi bẹ́ẹ̀ kalẹ̀. Aliwula. Ọlọ́run sẹ́yìn náà kéwù. Bitafakuri. Wayiyali akitharu nubula. Wayiyali akitharu nubula. Mọ̀bọ̀. Wathaniyatu. Ẹlẹ́ẹ̀kejì. Bitakilidi. Sẹ́ńgbọ́ àtẹ̀kìlíìdì. Tani wọ́n fẹ́ kọ́pí. Yóò máa ní mèkúdí ọ̀gá àwọn ni mèkúdí ọ̀gá àwọn ni mo dúpẹ́ o. Bitakilidi wayiyali asiwulu bitakilidi wayiyali asiwulu. Ẹ ráwọn rìjálù ni. Bitakilidi wayiyali asiwulu. Ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Amasalisatu. Ẹlẹ́ẹ̀kẹta. Bitajagubati. Bitajagubati wayiyali akisaru miroratan wayiyali akisaru miroro. Mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn. Wá padà sísàlẹ̀. Asabatu. Etí máa jẹ́ kéèyàn ó ní istikilalu tamma ni mo fẹ́ sọ fún yín yìí. Asabatu. Watahamulu. Ẹlẹ́ẹ̀kejì. Walbisatatu. Ẹlẹ́ẹ̀kẹta nìyẹn. Watawadu akọrọbu ilalifọdilati. Watawadu akọrọbu ilalifọdila. Bàtúrí ọmọ wa kúrú yóò máa ga fún mèkúdí. Watawadu. Ọmọ ọdún mélòó ni mèkúdí àwọn tí ń kúrú tí ń ga fún? Akọrọbu ilalifọdila. Ojú náà ní. Hafizakumullahu. Ló fi sọ fọlọ́n pé máa ṣe. Wàá dẹ̀ tó fojú change ẹ̀ ń gbà mí pé máa ṣe mọ́. Watawadu akọrọbu ilalifọdilati watawadu. Bàtúrí ẹ̀fẹ́ ṣe mọ́tò yóò tó wá ní mèkúdí ní chief host lọ́dún yìí. Akiwabu ilalifọdilati akiwabu ilalifọdila. Díẹ̀ náà ló kù tẹ́ fi máa ṣe láàyè tí. Àmín. Bó ti rí nù. Aṣakasu. Alladhi yaj'aluka min asasiyati yawmihi. Eyín náà ti tó kọ́lá wa kàfa àwòrán makisura. Jadadallahu sihatakum. Àmín àti gbogbo yín náà. Àmín. Àmín. Bàbá gbọ́ ọlọ́run kẹ́mi. Hafizahullahu. Ẹ ṣeun jó ní. Ọkùnrin kan ìwà ń bá èèrà kan ṣeré. Ẹ bá múra owó kò náà nígbà yálà yẹ owó kò náà lọ́wọ́ yín fún àbọ̀ ọlọ́run kẹ́mi. Hafizakumullahu. Kòkòrò yẹn ó máa ń gé yẹn jẹ. Kí n gé kúrú. Ó wá kọrin fún kòkòrò náà. Ó ní wàlá ó. Falawulawo walawulawo. Yóò dà fún ọ. Malawulawo falawulawo. La ilaha illallah. Danada Salima kuntu awala man wasa. Danada Salima kuntu awala man wasal. Sori dana daru Salima wà wá change díẹ̀. Hafizakumullahu. Dana daru ọlọ́nkẹ́mi kuntu awala man wasal. Dana daru ọlọ́nkẹ́mi kuntu awala man wasal. Dana daru ọlọ́nkẹ́mi kuntu awala man wasal. Bàbá gbọ́ ọlọ́nkẹ́mi.
aládẹ̀mí Danada gbogbo ẹni ẹ bá ṣoore fún kọ́mọ̀rò pé ẹni quality kankan lára wọn o àánú lẹ ṣe o. Danada Wayinde kutu awa mawaso Danada Wayinde kutu awa lama waso. lọ́dún tó lọ bàbá àgbà ọlọ́nkẹ́mi wá wọ ọmọ yìí sùsùn wọ́n wá bùn ní 1 million. Danada Wayinde kutu awa lama waso. wọ́n sọ fún pé mi ni bàbá bùn lówó o. Afisakumullah. ìwọ kọ́. Afisakumullah. máa lọ bá bàbá mi má dìbò. bàbá mi àgbo oníkan. Sahullah. àwa ni ọlọ́run fún àlùbáríkà sí. èèyàn máa lẹ́ni tí èèyàn máa lọ sọ̀rọ̀ fún ni mo ní ẹ bá ń dúpẹ́. wàláhì owó yẹn dẹ̀ lálùbáríkà. Afisakumullah. ọmọ yẹn ó lówó yẹn fi ṣe nǹkan. Alhamdulillah. Biba wakati kom. àwọn ni. Danada Wayinde kuntu wala man waso. Danada Wayinde kuntu wala man waso. ẹ ṣeun ẹ kú gbogbo ìgbà ẹ ṣeun tàná. Jazakumullah. ọlọ́run ní ọ̀sán yín lẹ́sàn-án àwa kọ́ lánàá ẹ ṣeun gbogbo ń tẹ́ ẹ ṣe lánàá la gbọ́ àfàwọ̀ àgbàjẹ́ túmọ̀ bí. Sahullah. ọkùnrin yìí ti ń jẹ́ fọ́rìn àwọn àlìkálí gbogbo wọn bẹ́ẹ̀ ọlọ́run ní jẹ́ máa padà sí aburú. Jazakumullahu Ọlọ́run kẹ́mi Jazakumullahu kulla khairi Jazakumullahu kulla khairi Jazakumullahu Ọlọ́run kẹ́mi Jazakumullahu kulla khairi Jazakumullahu kulla khairi. bàbá rẹ̀ àwọn abẹ́jì dùnú náà látún ti ṣe tàwọn lónìí. Allah. bí ìgbà tẹ́yìn náà máa ń tẹ́ fi ṣe Allah. ẹ̀yin nu ọlọ́run nu. èyí tá a fi kọ́ sí ó ní tá a máa fi kí bàbá ọlọ́run kẹ́mi àwọn ọmọ ti lọ bẹ̀. ájì Abdulgani Bature lódìdí ẹ máa bọ̀. ìkóná bàbá àgbà ọlọ́run kẹ́mi lódìdí. bàbá àgbà Sheikh Abdulrafi Bature ń bẹ́ ń kalẹ̀ bàbá Alhaji Muhammadu Sọ́ọ̀lẹ̀ Adangba wọn bẹ́ ń kalẹ̀. àfáwọn àgbà jísafẹ́ wọn bẹ́ ń kalẹ̀ lódìdí ẹ̀dá kan alikọ́sì mi bàbá wa gbọ́lá arúgbó alimahami Sheikh Armiya Sheikh Abdulkabir Afukulọlá Ajabahid ẹ mọ̀ wá dáadáa ẹ̀dá kan nítorí àsìkò èlò ó kéré 50,000 no ó kéré òkú sí inú àbófowó yẹn ṣe bọ̀tó kéré ẹ dúpẹ́ ẹ ṣe 100 ọlọ́run jẹ́ ẹ mọ̀ wá dáadáa á sọ pọ̀lọpọ̀ ọdún láyé èló ni ti bàbá ọlọ́run kẹ́mi 100,000 táwọn bàbá ń bà tóórè lápapọ̀ 50,000 ọ̀ndà ọ̀ndà Alhaji wa Ajíṣafẹ́ Lord of Soap sítani tí bàbá àgbà ọlọ́run kẹ́mi 50,000 àwọn bàbá ń bà tóórè ìkòná wọn kọ́ èló ni àfàwọ̀ Ajíṣafẹ́ Lord of Soap ẹ̀ ní ṣìṣe wọ́n ní 20,000 kọ́ bọ́ lọ́lẹ̀ bà tóórè. ẹ dákun àwọn owó náà kọ́ máa jẹ́ audio money ẹ dákun kíákíá à ń lọ́dún bàbá ọlọ́run kẹ́mi. bámi àgbà Sheikh Abdulrafi bàbá Bature bàbá olóríire ẹ ní ṣubú láéláé ẹ kú gbogbo ìgbà wa ọlọ́run jẹ́ ẹ máa wà dáadáa. Àmín. owó kan náà bámi àgbà ọlọ́run kẹ́mi. àmọ́ Bature ẹjọ́ tí bàbá ọlọ́nkẹ́mi ń kọ́ tani ó gbowó tàwọn ilé Bature ìmọ̀ yín rí o tọ̀ ọ yá kọ́dákun Alhaji wa Ajíṣafẹ́ tí wọ́n ti dé yà yín bàbá Sheikh Abdulrafi Bature bá ń lọ́dọ̀ bàbá jọ ń torí ọlọ́run ọjọ́ ti lọ. bàbá Ayatullahi máa palẹ̀ mọ́ alágúnmu ti lọlé ṣé máa bọ̀ fúnra mi ni ọ̀yà kóyà alikọ́sì mi ọ̀ṣọ́ èlò
bàbá wa gbọ́ lọ́nkẹ́mi alikọ́sì mi ọ̀ṣọ́ wọ́n ní 20,000 naira ẹ dákun ta ní ọgbà tí bá mi Àyìndé àfa wa ọ̀fà ẹ ṣeun akala naam ẹ jọ kọ́mọ̀yá tí bàbá Bàtúlẹ̀ dà ṣé kàlmìyà ṣé kò ní ìsọpọ̀ owó epo bàbá gbọ́ lọ́nkẹ́mi ẹkú ìyáyọkàn àfáà wa tí wọ́n ṣe rọ́ ìdù fún wa wọ́n ní 20,000 naira hadiya fún bàbá wa gbọ́ lọ́nkẹ́mi aládẹ̀mí. bàbá àgbà Sheikh Abdulwafi bàbá olóríire bàbá lánìyànre bàbá tí wèé fọmọ lọ́mọ sínú wọ́n lówó bàbá wa gbọ́ lọ́nkẹ́mi 20,000 naira ẹ dákun bàbá wọn fà ága. bàbá Sheikh Sọ́ọ̀lẹ̀ ọmọ bàbá mi Àdàngbá wọ́n ní 10,000 naira bàbá wa gbọ́ lọ́nkẹ́mi aládẹ̀mí bàbá Láyìndé ága. tọ́ bàbá wa níbi yá ó wọ́n ti lọ. naam alikọ́sì bí ọ̀ṣọ́ owó àwọn àgbàlagbà nulẹ̀ ló 10,000 naira.